ayọ̀ ńlá ni wọ́n wà ó nílùú Orile Ìlàwo Elegunmefa ṣe lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2023 yìí ní gbogbo àti tó ti ń wáyé lórí ìyànsípò kábíyèsí olú Orile Ìlàwo ọba Olusegun McGregor wá sí òpin pátá o lọ́jọ́ náà ní gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún gbé ọ̀pá àṣẹ ipò ọba náà pẹ̀lú ìwé ẹ̀rí fún un gẹ́gẹ́ bí olú Orile Ìlàwo tuntun bí èyí ṣe wá sí ìmúṣẹ ní kábíyèsí McGregor náà ti fi àwọn èèyàn lu Ìlàwo àti agbègbè rẹ̀ lọ́kàn balẹ̀ ó lóun yóò mú àyípadà rere bá gbogbo ẹ̀ka pẹ̀lú ìṣàkóso òun ṣáájú ìlérí olú Ìlàwo tuntun ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹni tí kọmíṣánná fún ọ̀rọ̀ oyè àti ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn Ganiyu Hamzat ṣojú fún ti ṣàlàyé pé iṣẹ́ pọ̀ fún ọba tuntun náà láti ṣe o pàápàá lábala àlàáfíà láàrin àwọn èèyàn ìlú rẹ̀ àti agbègbè tí ó yí ìlú Ìlàwo ká. Gómìnà sọ pé gẹ́gẹ́ bí ọba ìlú kábíyèsí tún ní gbọ́dọ̀ ṣetán láti kó àwọn èèyàn ìlú ẹ̀ mọ́ra o ó ní gbọ́dọ̀ ṣetán láti tẹ́tí máa gbọ́ àròyé wọn kó sì máa ṣe bí ọba fún wọn ní gbogbo ibi tó bá ti yẹ. Ìdàgbàsókè ẹ̀ka ọrọ̀ ajé ìlú àrídájú pé àwọn aráàlú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àti sísan owó orí tó yẹ níbi gbogbo tún wà lára ojúṣe tí gómìnà là kalẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tí olú Ìlàwo tuntun náà yóò ní láti mójútó dáadáa ṣe ọdún kan àti oṣù kẹrin rèé tí kò sí ọba kan lórí ìtẹ́ nílùú Orile Ìlàwo èyí tó wà níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn ọba Albert Ọládàpọ̀ Àìná tó wà lórí ipò náà tẹ́lẹ̀ ló tẹrí gbaṣọ o lọ́jọ́ 21 oṣù kejìlá ọdún 2021 nígbà tí àsìkò sì tó tí wọ́n fẹ́ yan kábíyèsí tuntun ariwo tún sọ láti ọ̀dọ̀ àwọn kan kó tó di pé gómìnà Dàpọ̀ Abíọ́dún fòǹtẹ̀lù McGregor lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí pátápátá tó gbé ọ̀pá àṣẹ fún un pẹ̀lú ìwé ẹ̀rí tí ọ̀mọ̀wé Olúṣẹ́gun di olú Ìlàwo tuntun. Nínú ọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ náà ọba McGregor ṣàlàyé pé ìgbà ọ̀tun ti dé o pẹ̀lú ìyànsípò òun ó wá ṣèlérí pé àyípadà rere yóò dé bá ìlànà ọba lásìkò yìí yóò dé bá ọrọ̀ ajé ìfẹ́ tó gbòòrò yóò gbilẹ̀ láàrin àwọn èèyàn ìlú Ìlàwo àtàwọn agbègbè tó yí i ká. Nínú ọ̀rọ̀ kábíyèsí náà ló ti sọ pé gbogbo ohun tí yóò jẹ mọ́ àṣà àti ìṣe la máa mójútó ààbò àwọn èèyàn wa ní gbogbo agbègbè yóò jẹ wá lógún pẹ̀lú bẹ́ẹ̀ sì ni ìdàgbàsókè àti ìgbáyégbádùn wọn kò ní yingin rárá. Àtúntò yóò bá ìlànà ìṣàkóso láàfin inú àwọn èèyàn wa yóò máa dùn nígbà tí a bá ń tètè dáhùn sí ìdájọ́ òdodo àti ṣe déédé tí wọ́n ti ń wá tipẹ́. A máa gbìyànjú láti yanjú aáwọ̀ tó bá ń wáyé láàrin àwọn èèyàn wa ìbáàgẹ́ ti mọ̀lẹ́bí àti agbègbè síra wọn. Ọgbọ́n àbáláyé ní ìṣàkóso mi yóò máa tọ̀ o táwọn fi máa gbé ìgbésí ayé àlàáfíà nílùú Ìlàwo láàrin ara wa àti ní gbogbo tí a bá ti ń bá àwọn èèyàn ní àjọṣepọ̀ tó dánmọ́rán. Bẹ́ẹ̀ ni kábíyèsí Olúṣẹ́gun McGregor olú Ìlàwo tuntun wí lọ́jọ́ náà o lẹ́yìn tí ó gba ọ̀pá àṣẹ lọ́wọ́ ìjọba. Ọlọ́run ò ní wọ̀ yìí o. Kábíyèsí o. Kabiesi, you are to champion all efforts that will further enhance peaceful coexistence with other neighboring townships in Egbaland and entire Ogun State in order to justify the mandate and trust reposed in you and the good people of Orile Ìlàwo and the Ogun State government. Let me also implore you, Kabiesi, to immediately concentrate on the task of accelerating the pace of socio-economic development in Orile Ìlàwo town by mobilizing your people to continue to support the government, particularly by performing their civic duties in the prompt payment of approved taxes, rates, for the provision of social amenities and general development of our dear state. I wish to congratulate Kabiesi, Oba Olusegun McGregor, the new Olu of Orile Ìlàwo, for ascending the throne of his forefathers peacefully. May your reign be long and prosperous. Amen. Today is your day, and also the day of the good people of Orile Ìlàwo. I salute you all in speaking with one voice by presenting the Kabiesi, and also wish to place it on record the invaluable roles played by Ìlàwo Council of Chiefs and the Warrant Chiefs. Fine. Aláké fọwọ́ sí ó dà ó fẹsẹ̀ sí. Ó bá ń tàtàwọ́ bọ́lù. Ìjọba ìgbà tí
tó ń jòdì jẹsẹ̀ ó ní ìdásílẹ̀ kò ní ṣeé ṣe ó dúró lórí òtítọ́ ẹ̀rínú tí wọ́n kọ́ kà nígbà yìí gbẹ̀yìn ọ̀rọ̀ wọn yẹn pé òdodo òtítọ́ náà dúró lórí ọ̀hún lè dá wọn láre lágbóró náà níjẹ̀bi o ìjẹ́jẹ̀ ìdáṣe lónìí yìí àwọn ní kábàámọ̀ fún ti bàbá McGregor àwọn ní pé ẹni tó ti ń ṣe kí ẹ tó di ọba ni àtọmọdé àtàgbà àtọnílé àtàlejò àtọkùnrin àtọbìnrin tọmọ ẹ pé Olusegun McGregor ẹni ṣíṣe ni ó ṣe fọmọdé ó ṣe fọnílé ó ṣe fàlejò ìjẹ́ ń ṣe lónìí kò ní oyún bàbá kò ní oyún bàbá kò ní oyún bàbá. gbogbo òlù la ó ti fọwọ́ sí i àti fẹsẹ̀ sí pápá ṣùgbọ́n bójú bá kojú ẹ̀yin bàbá kábíyèsí. ọ̀run ò ní wọ̀ yìí o. Events of several months, I think it's approximately 16 months, that have led to this respectable position. I have had the unique opportunity to reflect on the values and essence of our historical continuum. What royalty really means, what it represents. To me, it represents justice for the people, peace for the people, and unity. tó kò ní jù báyìí lọ láti ìlú ṣàlùfẹ́ fún àwọn Yorùbá Adéròmú Kazeem lórúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olú kábíyèsí kẹgbó kẹtọ́ kẹfì ìwú parí kẹfì èrìgì jóbi kẹsàn ọba kó jẹ kó pẹ́. mo rí kinní kan ara tó dára gbogbo aráyé gbọ́ mo rí kinní kan ara mo rí kinní kan ara tó lóyún gbogbo aráyé gbọ́ ohun ara tí mo rí o ilé iṣẹ́ màmá ní ohun ara tí mo rí o ilé iṣẹ́ màmá ní mo rí kinní kan ara mo rí kinní kan ara tó lóyún gbogbo aráyé. irinṣẹ́ tá a fi ń ṣàyẹ̀wò ara tó ń sọ gangan ibi táìsàn lúgọ sí lágọ̀ọ́ ara ti wà ńlẹ̀ ká jẹ àǹfààní ẹ̀. ẹ tara ṣàṣà máa bọ̀ ní head office wa tó wà ní 205 Faith bus stop Ẹgbẹ́dá Ìdímù road Ẹgbẹ́dá Lagos telephone 070-5555-7577 tàbí 080-3414-7828. kàn sí ẹ̀ka iléeṣẹ́ Yemkem tó wà ní nọ́mbà 334 Ìkòròdú road Ìdíròkò bus stop Anthony Maryland Lagos telephone 080-3485-7027 tàbí lẹ́ka wa tó wà ní nọ́mbà 2 Ṣàṣẹ Plaza Ojúbodè junction Ìkòròdú Lagos telephone 080-2512-0600. Yemkem International aṣíwájú ni wá níbi káfẹ́ gbòógì ṣèwòsàn fún àlàáfíà ara wa.